Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ ohùn mi. Orúkọ mi ni Aya Adéyínká Mọ̀dínát Bọ́láńlé. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá lórí agbágbé àti nínú kíláàsì. Mo sì ti ń kọ́ èdè Yorùbá ó lé ní 20 ọdún sẹ́yìn báyìí. Mo tún wà lórí ìkànnì Puriton níbi tí a ti ń fi ìmọ̀ kún ìmọ̀, tí a ti ń mu omi ọgbọ́n. À ń bẹ̀rẹ̀ lórí kíkọ́ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a sì tún kọ́ bí a ti ṣe ń so ọ̀rọ̀ pọ̀ tí a mọ̀ sí blending of letters. Lẹ́yìn náà ni a tún máa ń kẹ́kọ̀ọ́ lórí bí a ti ṣe ń lo àwọn gbólóhùn lóríṣiríṣi tí a fi ń bá ara wa sọ̀rọ̀. À ń kọ́ ẹ̀kọ́ nípa àwọn nǹkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti gbàgbé rẹ̀. À ń kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀. A sì ti ń kọ́ ẹ̀kọ́ nípa bí a ti ṣe ń lo àwọn ìsọ̀rí ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ orúkọ tí a mọ̀ sí noun, ọ̀rọ̀ ìṣe verb, ọ̀rọ̀ àpọ́nlé adverb, ọ̀rọ̀ àpèjúwe adjective, ọ̀rọ̀ atọ́kùn preposition, a tún ní ọ̀rọ̀ àsopọ̀ tí a mọ̀ sí conjunctions àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ní oríṣiríṣi gbólóhùn tí a máa ń kọ́ lórí gbólóhùn ìbéèrè, oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ gbólóhùn ni a máa kọ́ nípa rẹ̀, lórí gbólóhùn abọ́dé tí a mọ̀ sí simple sentence títí dé orí gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe tí a mọ̀ sí complex sentence. Oríṣiríṣi ni nǹkan tí a máa ń kọ́ nínú èdè Yorùbá níbẹ̀. A sì tún kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá lórí àṣà ìgbéyàwó ni, òkú sísin, ibẹ̀ la ti máa rí òkú pípè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún kẹ́kọ̀ọ́ lórí ogún pínpín, bí àwọn Yorùbá ṣe ń pín ogún, bọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan ní ayé àtijọ́. A tún kẹ́kọ̀ọ́ nípa ìlà kíkọ tí a mọ̀ sí tribal marks, oríṣiríṣi ìlà kíkọ tí ó wà ní àárín àwọn Yorùbá ní ìgbà kan rí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlà kíkọ ó ti ń di ohun àkọ̀tì báyìí, ṣùgbọ́n àwọn ìdílé kọ̀ọ̀kan ṣì ń kọ ìlà. À ń kọ́ nípa oríṣiríṣi orúkọ àwọn aṣọ tí a máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá. Ibẹ̀ la ti ní gbáríyẹ̀, dàńdógó, fìlà, ẹ̀wù, bùbá, a tún ní tòbí, ìgbànú àti ọ̀já àti oríṣiríṣi orúkọ aṣọ mìíràn tí a máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá. Ibẹ̀ la ti rí gbérí ọdẹ náà tó jẹ́ wípé àwọn ọdẹ ni wọ́n sábà máa ń wọ irúfẹ́ aṣọ bẹ́ẹ̀. Oríṣiríṣi ni àwọn nǹkan tí a máa kọ́ yín. A dẹ̀ tún máa kọ́ nípa àwọn ọ̀nà èdè, àwọn oríṣiríṣi ẹwà èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú èdè Yorùbá. Bákan náà, a tún máa ń kọ́ nípa bí a ti ṣe ń ṣe aṣọ àdìrẹ tó jẹ́ àṣà àti ìṣe Yorùbá. Bí oríṣiríṣi àwọn nǹkan ohun èlò tí a fi ń ṣe aṣọ àdìrẹ bíi ewé ẹ̀lú, àbẹ́là, ìko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi, tó fi mọ́ orúkọ àwọn kẹ́míkà lóríṣiríṣi tí a máa lò láti fi kọ́ ẹ̀kọ́ lórí bí a ti ṣe ń ṣe aṣọ àdìrẹ àti kàm̀pálà. A tún kọ́ nípa oúnjẹ sísè, oríṣiríṣi oúnjẹ bíi irú dòdò ìkirè, bíi àdàlú, bíi iyán, oríṣiríṣi ọbẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá, ọbẹ̀ òsíkí, ọbẹ̀ ilá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ni nǹkan tí a máa ń kọ́, pàápàá jùlọ lórí ìkànnì Puriton tó jẹ́ wípé ibẹ̀ ni ẹni ọgbọ́n sodo sí. Tí ìwọ bá jẹ́ olólùfẹ́ èdè Yorùbá tí o sì fẹ́ mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá, o lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí ẹ̀rọ WhatsApp mi lórí 08056132366 tàbí kí o kàn sí ìkànnì Puriton láti fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó fẹ́ mọ̀ nípa àṣà àti ìṣe èdè Yorùbá. N ó máa retí yín láìpẹ́. Ẹ ṣé púpọ̀. Ó dàbọ̀.